tó bá jẹ́ pọ́kọ yín tiẹ̀ mú bèbí ọkùnrin wálé kó tó wá rún yín ni ṣé kẹ́ pariwo tó bá wọn mo gbọ́ ẹgbẹ́ ọ̀sẹ̀ fẹ́mi gánjà ọ̀sẹ̀ òṣùpá lámbà ló sọ mí nẹnu ọkọ̀ mo kọ́lá mo tún gbọ́ ọjà mọ́ jẹ̀mí nà mọ́ kẹ̀kẹ́ àǹdù sí mi lẹ́sẹ̀ gbẹ́sẹ̀ mi ṣé eku wọ ilé yín ó fẹ́ jọjà yín pariwo ariwo alámbà ẹgbà mi àti ṣé wọ́n ti yọ kóònù abẹ́rẹ́ ló ṣe ń gbé ayé mi o. igi ọjà lóko yóò paralé àjà ó dé yóò gbèrò ọ̀nà. ọfà gidi tó ń ka lójoojúmọ́ mo fi wọ́n pé àwọn great grandfather mi náà ti gbégun ẹ̀ lórí mo ní àti lọ ṣe deliverance fún ọ̀sẹ̀ mi ìṣọ̀lẹ̀. ọmọkùnrin ó yẹ kí n ti rápẹ̀rẹ̀ owó ọ̀la láfíà lára rẹ̀. bàbá mi ní tẹ́ ń kọ́ bọ̀ mi ìrówó kọ̀ọ̀kan tọ́wọ́ wọn máa ń ṣe máa wà báyìí ni mi ìrówó. lónìí bó sì ṣe wá òun mo ní pé ó dá o kí n farabalẹ̀ mú fún dáadáa o nígbà tí ẹ wọlé ti rìn jáde olórí burúkú ti mọ́ ọmọ ó ti dọ̀bù kírọ́ọ̀sì rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní làbùkù lára o. yín náà ṣe ọkọ̀ tó dáa kí ló tó máa gbẹ́bẹ̀ sógi lọ tí wọ́n máa lọ dá ọbẹ̀ tó máa gbé wọlé lọ. lẹ́yìn òní láàká ẹni tẹ́ ṣe lójú ti bí tẹ mọ́ aláàtọ̀ ọ̀gá ẹgbẹ́ èèyàn gbọ́mọ tí mo gbé wá ó mú wọlé ó bẹ̀rẹ̀ sí ní fọ́ lẹ́nu. àmúlò tó bí àkàtì ẹ̀gbọ́n ní àtàbàtì ẹ̀sìn lójú ẹ̀ ṣe bóyá ọpọlọ àpéjì ẹ̀ but no the radical spirit in you will not let you be. bẹ́ẹ̀ ṣe wà yìí máa fún láṣọ òun àgbọ̀wọ̀ yìí ẹ̀rọ àjáde fẹ́rẹ́fẹ́ ìrora wọlé mi ìrora máa lọ náwó mi lọ èmi mo ti ya lẹ́yìn èmi mo ti ya ọkọ lẹ́yìn mo ní. ilé wo bẹ́ẹ̀ ọlọ́run ti mú ilé. ta ló wà lé ìmùlẹ̀ rẹ̀ o ẹ wò wá èdè